Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin aráalé. Orúkọ tèmi náà ni Olúwalóṣèyìfúnmi Adémọ́lá, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ onílùú Ògbómọ̀ṣọ́ Ajílété, ìlú tó ń gbé tí ń jẹ kàkán tó mú kọ yangan. Lórí ètò lónìí ẹ rí pé ẹ rójú tuntun pẹ̀lú mi lórí ètò. Àlejò wa ta fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò náà ni ta gbé wá sórí afẹ́fẹ́ lónìí. Ohun tá a máa sọ̀rọ̀ lé lórí ètò lónìí, gbogbo wa náà la máa fi tiwa gbọ́, a dẹ̀ máa fojú wa rí. Ìbéèrè kan la fẹ́ béèrè lọ́wọ́ arákùnrin wa tá gbé wá sórí ètò lónìí, a dẹ̀ fẹ́ kán bá wa yànnà náà arákùnrin wa, ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Kásán gbogbo ní orúkọ tèmi ní ọ̀gbẹ́ni Adélabú Hafiz Adéwálé. Ọ̀gbẹ́ni Adélabú Hafiz Adéwálé la gbé wá sórí ètò lónìí. Ọ̀gbẹ́ni Hafiz, ohun kan la fẹ́ béèrè lọ́wọ́ yín, ṣé ẹ ti níyàwó? Mi ì tí níyàwó. Ó dà bẹ́ẹ̀. Ìbéèrè wa ni pé ẹ ní àfẹ́sọ́nà kan, ẹ ti jọ ń ṣeré pa, ẹ ti gbogbo nǹkan tí máa ń dà yín pọ̀ wá, àwọn tó máa ń da ọkùnrin àti obìnrin tó wà lójú ọ̀nà papọ̀ tó ti ń dà yín papọ̀. Ó wá lọ́jọ́ kan arábìnrin náà wá dé, ó ní òun lóyún, pé ẹ̀yin lẹ sì lóyún ọ̀hún. Nítòótọ́ ẹ mọ̀ pé nǹkan tí ń dà yín papọ̀, nítòótọ́ ẹ máa gba oyún náà àbí? Ẹ wá ṣe bẹ́ẹ̀, ẹ gba oyún náà, àwọn òbí ẹ sọ pé ó dandan kẹ́ ẹ ṣètọ́ lórí ẹ̀, ẹ náwó ẹ nára. Ṣùgbọ́n lẹ́yìn tí ẹ ṣèyàwó tán, tẹ́ gbéyàwó ọ̀hún tán, àṣírí wá tú sí yín lọ́wọ́ pé ẹ̀yin kọ́ lẹ lóyún ọ̀hún tó ṣokùnfà gbéyàwó tẹ́ ṣe ní kánmọ́kánmọ́. Báwo lọ̀rọ̀ náà ṣe máa rí lára yín àti pé kí lẹ máa ṣe, kí lẹ máa wù níwà? Ní àkọ́kọ́ náà, ọ̀rọ̀ yẹn Agbami ló jẹ́ gan torí màá wo gbogbo àwọn fẹsẹ̀ fún sẹ́yìn obìnrin náà, gbogbo bàtà jọ wà, gbogbo níná, gbogbo jíjẹ, gbogbo ẹ̀ ọ̀wá àlà ṣe torí ìfẹ́ ta ní sí ara rẹ̀. Àmọ́ pé wà lọ gbé nǹkan wá tí ó fi tèmi Agbami ló jẹ́ lọ́pọ̀ púpọ̀. Bí a torí gé mi tí níyàwó mi mọ owó ìmá rí, ọ̀ká ló ṣe mí. Ẹ bára jẹ́ gan. Agbami ló jẹ́ gan. Ìyẹn ni pé ẹ máa lé tìfìtìfì àbẹ́ máa gbà á? Mo lè má lè torí ìfẹ́ tó wà láàrin wọn. Ẹ ò ní lé torí ìfẹ́ tó wà láàrin yín. Ẹ wá jẹ́ ká wò lágbọ́n bí tí ẹni tó lóyún ọ̀hún bá wá tó lóun fẹ́ gba ọmọ òun kọ́ àbó òun fẹ́ gbáyàwó, kí lẹ fẹ́ ṣe? Ibẹ̀ ni wà láti wọ́wọ́. Ó lè gba ọmọ kò lè gba ìyàwó. Ó lè gba ọmọ kò lè gbàyàwó. Ó lè gba ìyàwó. Torí dájúdájú tó bá gba ọmọ tí a ò bá wà á lè bímọ tàwa. Pẹ̀lú dájú pé ló tẹ́ yí pé èmi mú lọ tí ò ní sí pé à ń gba ọ̀nà kọ̀ọ̀kan wá pé ẹnìkan ti lóyún, màmá kì í mú lóyún lé níta àdè bá wa ló ṣe tá a fi máa mọ̀ pé ìmọ̀ ní fúnra rẹ̀ àárín wa ló wà. Ẹ kú làákàyè. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yìí. Wọ́n ní àwọn máa gba ìyàwó àwọn ṣùgbọ́n àwọn ò ní fọmọ sílẹ̀ fún ọkọ àjèjì láti gbé ìyàwó àwọn lọ, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Tó bá rí bákan náà, lórí ètò tí ń bọ̀ ní kẹ́ ti darapọ̀ mọ́ wa, kò ní jù báyìí lọ lórí ètò tòní. Ẹ ṣé tẹ́ ẹ darapọ̀ mọ́ wa, tẹ́ ẹ sì gbọ́ látẹnu wa. Àwa láwọn máa wá, ẹ̀yin láwọn máa bá, a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ àtùmọ̀ aláǹfààní àti ìbẹ̀rù. Ẹ ṣé púpọ̀.